Mo kí wa ní àkókò yìí lórúkọ Jésù Kristi Olúwa. Oore ọ̀fẹ́, àánú, ìpamọ́ ààbò, ojú rere Ọlọ́run yóò máa jẹ́ ìpín wa láé àti láéláé. Ọlọ́run nínú àánú rẹ̀, nínú oore ọ̀fẹ́ àti ojú rere rẹ̀ yóò pa wá mọ́ ní ìpamọ́ àlàáfíà. Àánú rẹ̀ kò ní dágbére fún wa. Oore ọ̀fẹ́ rẹ̀ kò ní tán. Ojú rere rẹ̀ yóò máa wà pẹ̀lú wa ní gbogbo ìgbà. Ní orúkọ Jésù Kristi Olúwa. Ibi kíkà wa ní àkókò yìí ni Iṣẹ́ àwọn Àpọ́stélì. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 6. Ó dàbí pé ẹsẹ̀ kínní nìkan la ó kà ní àkókò yìí. Nígbà tí ó yá, tí àwọn ọmọ ẹ̀yìn Jésù ń pọ̀ sí i, ìkùnsínú bẹ̀rẹ̀ láàárín àwọn tí ó ń sọ èdè Gíríkì àti àwọn tí ó ń sọ èdè Hébérù. Nítorí wọ́n ń fojú fo àwọn opó, àwọn tí ń sọ èdè Gíríkì dá nígbà tí wọ́n bá ń pín àwọn nǹkan ní ojoojúmọ́. Ẹnu ibi tí a fẹ́ kà ní tí mo sì wòye pé mo fẹ́ sọ ò ní kí ló fa ìkùnsínú? Kí ló fa ìkùnsínú? Ìkùnsínú ni bí a bá wò ó pé là ń pè ní ìkùnsínú. Ohun tá à ń ṣe tá ò fẹ́ kẹ́lòmíì mọ̀, ṣùgbọ́n tó lágbára láti dá nǹkan àlàáfíà rú. Ó lágbára láti dá ẹgbẹ́ rú àbí ìpéjọpọ̀. Ìkùnsínú ara iṣẹ́ ara ni. Ó lágbára ju Sátánì lọ. Ó lágbára. Bí Sátánì bá ń ṣiṣẹ́ níbi kan, à ń tètè mọ̀ pé ọwọ́ Sátánì lélẹ̀. Ṣùgbọ́n ìkùnsínú kì í tètè farahàn. Wọ́n dàbí kọ̀lọ̀kọ̀lọ̀ kéékèèké ni tí máa ń ba èso àjàrà jẹ́. Ìkùnsínú lágbára débi wípé a ó máa rẹ́rìn-ín síra, ṣùgbọ́n a ti ba ara wa jẹ́. A ó máa ríra máa ní ẹ káàárọ̀ sà, ẹ káàárọ̀ mà, Olúwa kí ó wà pẹ̀lú yín. Ṣùgbọ́n nínú ikùn wa, ìbàjẹ́ bí ẹni yẹn yóò ṣe ṣubú, bí ẹni yẹn yóò ṣe lọ tá ò ní rí mọ́ ló wà. Ohun tí ìkùnsínú bó ṣe lágbára ni, ó lágbára ju Sátánì fúnra ẹ̀ lọ nítorí pé iṣẹ́ ara ni. Ẹ rí, kí ló fa ìkùnsínú yìí? Wọ́n ní ìjọ nígbà tí ó yá tí àwọn ọmọ ẹ̀yìn Jésù ń pọ̀ sí i. So eléyìí gbọ́dọ̀ yé wa wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù ni wọ́n yìí sọmọ ẹ̀yìn Sátánì o. Wọ́n yìí sọmọ ẹgbẹ́ ilé ọtí o. Àwọn ọmọ ẹ̀yìn Jésù, àwọn ìjọ Ọlọ́run tòótọ́. Tá a bá wo àwọn yìí sẹ́yìn, báwo ni ìjọ yìí ṣe lágbára tó bọ̀ lọ́mọ ẹ̀yìn Jésù? Kì í ṣe àwọn ọmọ ẹ̀yìn tá a lè sọ ń sìn àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tọ́kàn, àwọn aláṣàwọ̀. Rárá o. Àwọn eléyìí, àwọn tán yanrantí tí wọ́n tẹ̀lé Jésù. Ẹ jẹ́ ká wo bí ìjọ àwọn ọmọ ẹ̀yìn Jésù yìí ṣe rí. Ká wá wo bí ìkùnsínú yìí tó ṣe lágbára láti fà wọ́n ya. Nínú Ìṣe Àpọ́stélì orí 2, Ìṣe Àpọ́stélì orí 2 láti ẹsẹ̀ 39. A ṣe ìrìbọmi fún àwọn tí wọ́n gba ọ̀rọ̀ náà. Ní ọjọ́ náà, àwọn 15 ènìyàn ní a kà kún ọmọ ìjọ. Wọ́n ń fi tọkàntọkàn kọ́ ẹ̀kọ́ tí àwọn àpọ́stélì ń kọ́ wọn. Wọ́n wà ní ìrẹ́pọ̀. Wọ́n jọ ń jẹun. Wọ́n jọ ń gbàdúrà. Ẹ̀rù àwọn onígbàgbọ́ wá ń ba gbogbo ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ ìyanu àti iṣẹ́ àbàmì tí a ti ọwọ́ àwọn àpọ́stélì ṣe. Gbogbo àwọn onígbàgbọ́ wà ní ibì kan náà. Wọ́n jọ ní ohun gbogbo ní àpapọ̀. Wọ́n
ta gbogbo ohun tí wọ́n ní, wọ́n sì ń pín owó tí wọ́n rí láàrin ara wọn gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ti ṣe aláìní sí. Wọ́n ń fi ọkàn kan lọ sí tẹ́ḿpìlì lójoojúmọ́. Wọ́n jọ ń jẹun láti ilé dé ilé. Wọ́n jọ ń jẹun pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ọkàn kan. Wọ́n ń fi ìyìn fún Ọlọ́run. Gbogbo àwọn ènìyàn ni ó fẹ́ràn wọn. Lójoojúmọ́ ni àwọn tí ń rí ìgbàlà ń darapọ̀ mọ́ wọn. Ẹ wo bí ìṣepọ̀ tó ṣe wà nínú ìjọ tá a sọ lórí ìkẹfà pé wọ́n ń kùn. Kì í kàn ṣe ìjọ lásán, kì í ṣe ìjọ tán fi ẹ̀tàn kó jọ. Àwọn tán gbàgbọ́ ní tòótọ́ ni. Àwọn tán jọ ń jẹun pọ̀, tán jọ ń kẹ́kọ̀ọ́ pọ̀ tí agbára Ọlọ́run rìn láàrin wọn. Àwọn tán ní oore ọ̀fẹ́ láti ta ohun gbogbo tí wọ́n ní fún ẹnìkejì wọn. Eléyìí kì í ṣe ìjọ jẹ̀lẹ́ńkẹ́, kì í ṣe ìjọ kànjẹ́kákó èèyàn jọ rárá o. Ìjọ tó lágbára ni. Ìjọ tẹ́mi Ọlọ́run fún rẹ̀ mi. Kò sẹ́nikẹ́ni tó darapọ̀ mọ́ ìjọ yìí tí kò tíì dẹni ìgbàlà. Kì í ṣe àwọn tá a ṣe ń fi Jésù bẹ̀. Wọ́n ti rí Jésù. Wọ́n jọ ń wàásù papọ̀ ni. Wọ́n jọ ń jẹun papọ̀ ni. Wọ́n ń sùn nílé kan náà ni. Ìjọ yìí náà la wá sọ lórí ìkẹfà wípé ìkùnsínú dé sáàrin wọn. Nínú Ìṣe Àpọ́stélì bákan náà orí ìkẹrin láti ẹsẹ̀ kejìléníọgbọ̀n. Ó ní ọkàn kan àti ẹ̀mí kan ní gbogbo àwùjọ àwọn onígbàgbọ́ ní. Kò sí ẹnìkan nínú wọn tí ó dá àwọn nǹkan tirẹ̀ yà sọ́tọ̀. Wọ́n jọ ní gbogbo nǹkan papọ̀ ni. Àwọn àpọ́stélì ń fi ẹ̀rí wọn hàn pẹ̀lú agbára ńlá nípa àjíǹde Jésù Olúwa. Gbogbo àwọn ènìyàn sì ń bọlá fún wọn. Kò sí ẹnikẹ́ni tí ó ṣe aláìní ohun kan láàrin wọn. Àwọn tó ní ilẹ̀ tàbí ilé tà wọ́n. Wọ́n mú owó tí wọ́n tà wọ́n wá. Wọ́n dà wọ́n sílẹ̀ níwájú àpọ́stélì kí wọ́n lè pín fún àwọn tí ó bá ṣe aláìní. Jósẹ́fù ọmọ ìdílé Léfì, ará Kírípù, ẹni tí àwọn àpọ́stélì ń pè ní Bánábà, èyí ni ọmọ ìtùnú, ní ilẹ̀ kan ó tà á, ó sì mú owó rẹ̀ wá fún àwọn àpọ́stélì. Ẹni tó wà àmúyẹ. Bàbá ní parọ́ tanra wa. Ìjọ Ọlọ́run mélòó, ìpéjọpọ̀ mélòó la lè rí léèlé ni. Bí ìjọ àkọ́kọ́ ṣe lágbára nìyẹn. Wọ́n ṣe ọkàn kan, ẹ̀mí kan. Wọ́n ṣe jẹ́ ara kan. Kì í ṣe nínú ara nìkan, nínú ọkàn àti nínú ẹ̀mí wọn, ọ̀kan náà ni wọ́n. Ẹnìkan ò sọ wípé aṣọ tèmi ni, ẹ̀wù tèmi ni, ilé mi ni, bí ìjọ yẹn ṣe lágbára tó ni. Bí ìfẹ́ láàrin wọn ṣe lágbára tó ni. Bójú rere Ọlọ́run ṣe ń bá wọn rìn ni. Wọ́n á ta ohun tí wọ́n ní wá ní, bro ò gbọdọ̀ gbé láì ní kíní. Ẹ wo sista wa àwọn ará sọ́wọ́, ọmọ wọn ò lọ iléèwé. Ẹ wo yá. Mi ò lè máa gun mọ́tò kọ́ ọmọ ẹnìkan wà kó má lọ síléèwé rárá o. Jésù ò kọ́ wa bẹ́ẹ̀. Bí ìjọ wọn ṣe lágbára tó nìyẹn. Bí ìfẹ́, bí ọkàn wọn ṣe rí nìyẹn. Kí ló wá ṣẹlẹ̀ tó jẹ́ ìjọ tó lágbára tó báyìí? Nígbà tó di pé ó bẹ̀rẹ̀ sí í pọ̀, táàtẹ̀ wá sọ wípé àwọn aláṣàwọ̀ wọ̀ wọ́n láàrin. A sọ wípé ọmọ Sátánì wọ̀ wọ́n. A sọ wípé ẹni tí ò tí ì di ọmọ ìgbàlà wọ̀ wọ́n láàrin. Níbo ni ìkùnsínú ti wá ráyè? Ẹ wá máa wòye o. Kí ni ìkùnsínú? Kí lórí ìkùnsínú? Ìkùnsínú yìí lágbára débi pé wọ́n bẹ̀rẹ̀ sí í sọ ẹjọ́ sà, èdè wo lẹ̀yin sọ? Gíríìkì. Èdè wo làwa ń sọ? Hébérù. Àìṣe kan náà. Àìṣe kan náà. Ẹ má jẹ́ ń fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ. Àìṣe kan náà. Kí ló sì fà? Wọ́n ní wọ́n ń fojú fo àwọn opó àwọn tí ń sọ èdè Gíríìkì. Tá a bá sì ní àfojú fo nǹkan, ohun tó túmọ̀ sí ni ohun tá a ṣàkíyèsí, ohun tá a mọ̀ sí. Tá a bá ní ó fojú fo dá, ohun tó túmọ̀ sí ni pé a ṣàkíyèsí ẹ̀, kò wá sọ́kàn wa. Ẹ wá wo ara níbi tó lágbára dé. Ìkùnsínú wa bẹ̀rẹ̀. Báwọn tó ń ṣèdè Hébérù yẹn ṣe máa ń ṣe nìyẹn. Bọ́n ṣe máa ń rí nìyẹn. Sátánì ò tí bẹ̀rẹ̀ iṣẹ́ o.
ìkùnsínú yìí ló máa ń ṣílẹ̀kùn fún Sátánì láti á dàrú débi wípé wọn tẹ̀ ẹ̀ ní rí fìrífìrí pé àwọn papọ̀ mọ́. Wọ́n láwọn tó ń ṣe the Greek ṣe rí ìkùnsínú yìí ó dàbí ọ̀tẹ̀ ni àbí kí n sọ wípé ọ̀tẹ̀ ni. Ìyàtọ̀ tó sì wà ń bẹ̀ sí ìjọ tèní ni wípé àwọn àpọ́stélì wọ́n tètè lè rí i. Lásìkò tiwa rárá o, a máa fi ilẹ̀ ní pé kò sí problem nígbà tí o ti sọ jáde. Ẹlòmíín gan tẹ́ ni ọmọ Ọlọ́run tí Jésù bá ti rà wọ́n padà ni kò yẹ kí irú nǹkan yẹn kó ṣẹlẹ̀ láàrin wọn. Lédè a ní bùrọ̀yìn ọmọ kìíní ni wọ́n á ní ègún lélẹ̀ o èwo yẹn ń kọ́ eléyìí Yorùbá ló ń sọ o ọmọ Nàìjíríà lélẹ̀ ará Bẹ̀nẹ̀ lélẹ̀. Wọ́n ti gbàgbé tẹ́rí nígbà tí ìkùnsínú bá bẹ̀rẹ̀ iṣẹ́ a máa ń gbàgbé wípé ẹ̀jẹ̀ kan náà ló rà wá padà. Ohun tó kù tá a máa béèrè ni wípé ọmọ ìlú ibo ni, èdè wo ló ń sọ, ibo ló ti wá, ṣó fẹsẹ̀ rìn wọ̀lú ni àbó forí rìn. A ti gbàgbé ẹ̀jẹ̀ tó so wá papọ̀. Ìkùnsínú ó lágbára ju Sátánì lọ nítorí pé wẹ́rẹ́wẹ́rẹ́ la máa ṣiṣẹ́. Ẹ rí a ó sì kà bí Ọlọ́run bá ràn wá lọ́wọ́ a ó sì tẹ̀síwájú nítorí pé ìkùnsínú n tó máa ń ṣe ni wípé kì í jẹ́ kí nǹkan tẹ̀síwájú. A wá dàbí pé ohun tá a máa ń wípé kò páàsì kò féèlì ṣùgbọ́n kókó lójú kan. Ìjọ yẹn tí a bá wo ìpéjọpọ̀ rú ibi tí ìkùnsínú ìbá ti ń ṣẹlẹ̀ rí i pé wọn à lè pọ̀ sí i. Bọ́n ṣe wà náà ni wọ́n máa wà. Àwọn tó jẹ́ ọmọ Ọlọ́run ń bẹ àìṣedéédé ni bọ́n bá wà péjọpọ̀ lénìí ó ti dẹ̀yìn ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta nítorí pé ìkùnsínú kò ní gbà wọ́n láyè láti darapọ̀ mọ́ àwọn ará tó kù. Elédè wo ni, ìlú wo ni, bọ́n ṣe máa ń ṣe nìyẹn. Àwa tá ń ṣèdè Greek wọn à ń fà wá láyè láti darí. Ṣé bẹ́ẹ̀ rí tẹ bá wo choir ṣé ẹ mọ̀ pé ìbéèrè tẹ máa béèrè lọ́wọ́ ara wa tó yẹ ká máa béèrè wa ni pé níbo ni wọ́n ti ráàyè tí wọ́n fi jókòó táwọn elédè Greek jókòó táwọn elédè Hébérù jókòó tí wọ́n mú ọ̀gá tí wọ́n fi ń sọ wípé wọ́n fojú fo àwọn. Kí sàṣẹ nìkan ló ń sọ bẹ́ẹ̀. Níbo ni wọ́n ti ráàyè jókòó? Iṣẹ́ tọ́tẹ̀ máa ń ṣe ni. Ẹ̀yin lẹ ráyè ọlọ́tẹ̀ ráyè. Aago 12 òru, aago 10 òru, iṣẹ́ ọlọ́tẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni. Bó bá wáyàn délé tí ò bá, yóò pè. Bó bá pè tí ò gbé, yóò ránṣẹ́ lẹ̀ fún. Ọlọ́tẹ̀ a máa ráyè nítorí pé ó fẹ́ pín ìrunú ẹ̀ káàkiri. Bẹ́ẹ̀ bá parí ìsìn, ọlọ́tẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìsìn tí ẹ ní o. Oníkùnsínú á pín débi pé wọ́n á ráyè àwọn tó ń ṣèdè ara wọn. Eléyìí táwọn Haúsá ṣé mọ̀ pé nígbà tí a bá ń sọ̀rọ̀ nígbà míì a ti gbàgbé ẹ̀jẹ̀ tó so wá papọ̀. Ohun tó kàn ní báyìí pé èdè wo ló ń sọ, ọmọ ìlú ibo ni, ṣá máa wá lajú ilẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ ni, ṣá wàá fi ẹni ilẹ̀ kó máa rẹwà jẹ báyìí, ṣá wàá fi ilẹ̀ kó jẹ́ pé òun nìkan ni ó ṣọ̀gá. Ará, gbogbo ìpéjọpọ̀ ọmọ Ọlọ́run tá a bá ti rí ìkùnsínú tó ń ṣẹlẹ̀ ẹ ṣàkíyèsí dáadáa lè rí ìtẹ̀síwájú kan lábẹ́ bó ti wù kó rí. Ìtẹ̀síwájú ẹyọ kan báyìí ẹ ò ní rí. Sátánì sì láfojúsùn. Òní ò kàn rán síwájú ẹ ó máa gbé Sátánì dè ẹ ó máa gbé ẹni ibi dè. Nígbà tó sì jẹ́ wípé Sátánì kọ́ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn tán fẹ́ sílẹ̀kùn fún ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ àdúrà yẹn ò ní ṣe ohunkóhun nítorí pé Sátánì ò tí ì dé. Ó kọ́kọ́ ṣé ẹ gbàgbé wípé wọ́n ní ìjọ Ọlọ́run àwọn ọmọlẹ́yìn Jésù ń pọ̀ sí. Ṣé ẹ sì rántí pé àwọn ọmọlẹ́yìn Jésù ìsọmọ èṣù. Ẹ lè máa gbé èṣù dè nínú ayé ọmọ Jésù nítorí pé ọmọ Jésù ni wọ́n.
ṣùgbọ́n ìkùnsínú iṣẹ́ ara ni tá a kọ nínú ìwé Róòmù orí kẹjọ àwọn tí ò lè tẹríba fún Ọlọ́run ẹni tó ń ṣe á máa ṣe àwọn èèyàn tó ń ṣe á máa ṣe wọ́n á máa rò pé ohun tó tọ́ làwọn ń ṣe níwọ̀n ìgbà tí ò sì tó ti gbà wípé Sátánì kò ṣiṣẹ́ nínú ayé tòun ìkùnsínú á sì máa ṣiṣẹ́ tí ṣiṣẹ́ ara wọ́n á máa ṣílẹ̀kùn kẹ́rẹ́ fún Sátánì títí Sátánì ò fi borí ẹ̀ ẹni tó ń pín ìkùnsínú kiri tó ń pín ọ̀tẹ̀ kiri iṣẹ́ ta ló ń ṣe o ẹni tó ń sọ wípé àlè lajú wálẹ̀ elédè kínní ànàgó leléyìí o bàbá tẹ̀ ń sọ pé ọmọ Ọlọ́run ni wá á yàtọ̀ èdè wa yàtọ̀ ìwà wa yàtọ̀ á ti gbàgbé nígbà tí ìkùnsínú bá dé a máa ń gbàgbé pé ẹ̀jẹ̀ kan náà ló rà wá padà ni a ti sọ wípé Haúsá leléyìí Ìgbò leléyìí Ègùn leléyìí Yorùbá leléyìí bó tẹ̀ jẹ́ Yorùbá kan náà tàjọ ń sọ náà ni wà á ló yàtọ̀ Ìjẹ̀bú ni kì í ṣẹ̀gbá ìkùnsínú ohun tó yàtọ̀ bẹ́ẹ̀ bí mo ṣe sọ lákọ̀ọ́kọ́ ni wípé àwọn àpọ́stólì tó jẹ́ orí nígbà yẹn nítorí pé kò sí ẹni tó lè bá ìkùnsínú wí bí kì í ṣe àwọn olórí táwọn olórí náà tá a bá ti pè wọ́n tán náà ti wọnú ẹ̀ lọ Sátánì àṣìṣe yẹn parí á dẹrú ìpéjọpọ̀ yẹn á dẹrú kò ní gbọ̀n sí kò ní rú sí wọ́n á máa ṣògo nínú ògo àtijọ́ ṣùgbọ́n kò ní ṣògo tuntun wọ́n á máa yọ̀ nínú ìran àtijọ́ ṣùgbọ́n kò ní síran tuntun wọ́n á máa yọ̀ nínú ipá àti agbára àtijọ́ ṣùgbọ́n agbára ti tán ògo asán nìkan lá kù ìfojúsùn Sátánì ní ìkùnsínú ni ó kọ́kọ́ rán síwájú ìkùnsínú yóò máa ṣiṣẹ́ pẹ̀lú ọ̀tẹ̀ nàdó èèyàn wo ni àlùfáà bo ni ọmọ bo ni àwa ò ní lè gbà kì í ṣe lédè wa wọn á ti gbàgbé wípé ọmọ Ọlọ́run ilé ọmọ Jésù lílé ẹni tá a jọ fi ẹ̀jẹ̀ kan náà rà wọ́n padà ni àwa tá a jẹ́ olórí tí a bá jẹ́ kí ìkùnsínú ẹni ibi kó ráyè nínú ayé wa lójú ayé wa báyìí ni ohun tí a kó jọ ní òtúká nígbà tá a bá gbà láàyè ará nínú Olúwa ṣé ìkùnsínú ṣé ò ti máa sá wa lọ́gbẹ́ báyìí ṣé ò ti máa da ohun rerú ṣé ò ti mú ohun tó yẹ kó tẹ̀síwájú kó dúró lójú kan fún bí ọdún 3-4 tó sì dórí gidi lójú kan náà tí ò tẹ̀síwájú ṣògo àtijọ́ kọ́ la dúró lé lórí a ó rí nígbà tá a bá tún wò ohun tó ṣẹlẹ̀ sí ìjọ nígbà tí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti borí ìkùnsínú ṣáwa náà ò borí báyìí gbogbo kì í ṣe tiwa kì í ṣe lédè wa kì í ṣaláwọ̀ wa tá a gbé wọlé sáà sì wò pé yóò dá nǹkan lẹ̀ ara a nílò láti bẹ Ọlọ́run pé kó jọ̀ọ́ kó ràn wá lọ́wọ́ kó bá ìkùnsínú wí a ó sì dìde fúnra wa gẹ́gẹ́ bí olórí láti bá a wí tá a bá ṣe bẹ́ẹ̀ ara nínú Olúwa kì í ṣe ohun tá a ń gbédè ìkùnsínú kì í ṣe ohun ara ẹ jẹ́ ká sọwọ́pọ̀ ọ̀pọ̀ ẹ jẹ́ ká bá ìkùnsínú wí gbogbo ẹni tó bá ní ó sọ nǹkan tí ń bẹ lọ́kàn ẹ̀ jáde Ọlọ́run mo bẹ̀ ọ́ nínú àánú rẹ̀ jọ̀wọ́ má jẹ́ kí ẹran ara nípasẹ̀ ìkùnsínú àti ọ̀tẹ̀ kó ba ohun rẹ̀ jẹ́ lọ́wọ́ wa fún wa lóore ọ̀fẹ́ Olúwa pé ohun tẹ́ ẹ gbélé wa lọ́wọ́ yìí kò gbọ́dọ̀ dìdàkudà kò gbọ́dọ̀ dérú lójú wa iná yìí ò gbọ́dọ̀ kú Olúwa Jésù Olúwa gbogbo orí ọ̀fẹ́ tẹ́ ẹ fún wa ìkùnsínú ò gbọ́dọ̀ bàjẹ́ ohun tó fẹ́ pọ̀ tẹ́ fẹ́ sọ dín ńlá yìí ẹ sọ dín ńlá Olúwa ògo yìí ò ní dògo asán kò ní gògó àtijọ́ Ọlọ́run ìlérí àtòrí ọ̀fẹ́ yìí kò ní di tàtijọ́ agbára ọ̀tun ni ó máa jẹ́ ní gbogbo ìgbà Ọlọ́run agbẹ́ngàn torí pẹ́ ti bọ̀ ní orúkọ Jésù Olúwa ní àgbàdúrà àmín.